imamul akbar limadinati Offa. Fún gbogbo tí jẹ́ ìlú Ọ̀fà àti Kàràkárẹ̀. Waraja waraha. Àti gbogbo tí máa ń bẹ lábẹ́ Ọ̀fà pátá. Bí a bá ń dákọ̀ khulafa ur-rashidin mẹ́rin. Ayakumullah. Nílọrin yà yìí. Bàbá wa ìmáàmù àgbà. Adamallahu hayatahu. Nílọrin bàbá wa Imam Muhammadul Bashir. Adamallahu Alfa Onida. Hamidahullah. Afa wa àgbà. Bàbá wa ìmáàmù Mali al-Imam al-Malawi. Hayatahu. Alfa wa àgbà. Hamidahullah. Àwọn ni Umar. Abubakiri. Bàbá ìmáàmù àgbà. Masha Allah. Bàbá ìmáàmù Mali ni Umar. Bàbá ìmáàmù Gambari ni Usman. Hayakumullah. Bàbá wa Janasi ni Sayyidina Ali. Haramallahu wajhahu. Mẹ́rin náà ni. Hayakumullah. Amangba tó yí alápadàrí al-Khalifatul Khamisul Ulafa Irashidi. Èyí tá ń pè ní Umar ibn Abdul Aziz tí ó fi pé márùn. Èyí tí èpé márùn òun ni bàbá Imam Offa yìí. Adamallahu hayatahu. Torí Imam Offa tẹ́ bá wo structure Imam Offa ní bàbá Imam Offa yìí. Ẹ rò pé bàbá wa Imam àgbà yìí ló bí wọn kalẹ̀ ni. Masha Allah. Wọ́n jọ bàbá wa Imam àgbà ńlọrin wajihan. Oye fiyèsí nǹkan ni. Akramakumullah. Musa kíyèsí ẹ̀ kó ti rí nù. Bọ́ bá jókòó ti bàbá wa Imam àgbà èèyàn á rò pé bàbá Imam àgbà ńlọrin ló bí bàbá wa Imam Offa. Ajásí wípé ọmọ tí bàbá wa Imam àgbà ńlọrin bí ní Ọ̀fà ń bẹ̀ ni tẹ táwọn lọ́rẹ̀ ń bẹ̀ òun ni bàbá wa Imam Offa tó níyì. Adamallahu dawlatahuma. Bàbá ti wá ka wọn mẹ́rẹ̀ rẹ̀ ní Kwara yìí kò sí ní tó kù táàmù wọ́n dàbí yẹn sọ̀rọ̀ lójú oorun bí wọ́n ti pẹ́ ọmọdé bá ti ka bá Imam àgbà ńlọrin Imam Mali Imam Gambari Ajanasi tẹ́yẹ bá ka wọn kí ni bo ní nǹkan tó kù sí bàbá Imam Offa lẹ́yìn wá ká. Wọ́n wá gbà lọ́fà ló kàn lẹ́yìn àwọn tá a kà lẹ́yìn. Òun ní fi ń pé márùn. Àwọn ní fi ń pé márùn. Ọgbọ́n ní Kwara yìí yà tí wọ́n jẹ́ al-Khulafa ur-Rashidun. Al-a'immatul barara. Àwọn ìmáàmù alùbáríkà ìmáàmù rẹ̀. A'immatan yad'una ila al-khayr. Àwọn aṣáájú tí wọ́n ń pèpè lọ síbi oore. Wọ́n á sọ ń bì kan ní bàbá Imam Offa yìí mo ní zirrul mutaqaddimin iná ni. Àṣírí àwọn ẹni ìṣáájú ẹni bá lóun ọmọ àwọn àfáà tí wọ́n ti lọ ní gbogbo ayé káwọn tó dé. Àṣepamọ́ àwọn aṣáájú àti báwọn aṣáájú ti lo àná tó fi sẹ́kù di àwa tòní. Bẹ́ẹ̀ yẹn bá lóun ọmọ kó wo structure rẹ̀ lára Imam Offa. Adamallahu hayatahu. Ẹ bàbẹ́. Èwo ló jí orí bẹ́ẹ̀ òun ni wípé bàbá Imam Offa yìí ọjọ́ àfa àwọn àfa tòní wọn ọjọ́ àfa sàmánì tòní súra àwọn àfa mutaqaddimin nínú àwọn salaf ní bẹ lára Imam Offa irú ẹ̀ lè yí tó wá ṣẹlẹ̀ yìí kìjikìji ọ̀rọ̀ ń lọ lẹ́nu ojú òní táwa ń wo pé káì ọlọ́run kọ́ mọ́ ṣàánú wa Àmín. dọ́jà tó fẹ́ lágbára tí àwọn ọ̀tá sì fẹ́ buná sí ìyẹ̀wò buná tó fara pamọ́ sábẹ́ irú àwọn kan sì fẹ́ wọ́n fẹ́ bu epo sí kó lè jò láwọn ọ̀tá àwọn àfa. Masha Allah. Òun lọ̀rọ̀ tó rọra lọ wẹ́rẹ́ lẹ́nu ojú òní ọ̀rọ̀ ni wọ́n ń pè ní misunderstanding. Àìgbọ́ra ẹni yé. Misunderstanding òun ló di misunderstanding. Ok. Misunderstanding. Òun ni ó di misunderstanding. Tabarọ̀ kábà rẹ̀. Àwọn akẹ́tì wa lè lúgọ̀dẹ àárín náà wípé àárín yìí làwọn ó ti bu epo sí tí wàhálà mi ó tún bẹ́lẹ̀ láàrin àwọn àfa àwọn àgbà. Fátùmá wa náà. Fátùmá wa náà àwọn ọmọlẹ́yìn ọmọ wa náà ọmọlẹ́yìn ọmọ náà yíyà ọmọlẹ́yìn ọmọ náà lóhùn. Bàbá àwọn apá wọn ní ìdíkwa bàbá Imam Offa wa ní peacemaker ni mí. Muslihul umma. Muslihul umma ẹni tí pẹ̀tù sí àwọ̀ nígbà táwọn àfa ọba gbọ́ra wọn yé èmi wà nípò ìmáàmù tí màá sọ fún wọn wípé ẹ gbọ́ra yé ẹ má jà ẹ ṣe báyìí ẹ jẹ́ àsọ̀kan ẹ jẹ́ àrí báyìí bí nǹkan kan bá wá dé àfi kí n wá ṣe bí yìí tí ń ṣe fáwọn èèyàn kí n ṣe fúnra mi náà. Hayyakumullah. Òun náà ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́ni ọmọ válù àga ni wọ́n ma válù mímbàrí ni wọ́n sì ma válù tí àwọn ẹni ọlọ́run gbélé wọn lọ́wọ́. Akramakumul karim. Ìwọ́n náà máa rí kí Imam Offa yàtọ̀ fáwọn àfa àti ńlò ní lọ́wọ́ ni. Wallahi lazim. Àná ni Imam Offa ń lò kò kẹ́sọ̀ níta ń lò yìí. Hayyakumullah. Àwọn àná tí àwọn tọ̀ ń lò tọ́sẹ́kù ni Imam Offa ń lò lọ́wọ́. Adamallahu dawlatahu. Imam Offa ò ní pátì. Níbi pé ibi kan mo fi sí gbogbo àfa bí bàbá wa Imam àgbà ń lọ ni ò ti ní pátì ni bàbá Imam Offa ò ní pátì. Masha Allah.
bàbá ìmáàmù àgbò ní pátì gbogbo ntí ń jẹ́ àfa pátá ọba àjẹ́ àdàbíyà ọjẹ́ márùkàsì ọjẹ́ sùmùrà ọjẹ́ kàdìríyà ọjẹ́ tìjàníyà ọba àtúnjẹ́ alùsùnà ọjẹ́ sálábí bàbá ìmáàmù àgbà ní ìmáàmù kó wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ wá ní bàbá ìmáàmù Ọ̀fà náà gbogbo ntọ́ ọba wù ú lè jẹ́ pátì àdàbíyà ní ọ́ni márùkàsì ní ọ́ni sùmùrà ní ọ́ni kéwù àkúnlẹ̀ kélo lẹ́ni kàdìríyà ní tìjàní nàkìsàbándì ìkìláàsì àti sàlàfíyà gbogbo ntọ́ ọba wù ọ́ jẹ́ ṣé ojú ọ̀nà ìsìlámù yìí lọ wà ìmáàmù àgbà lọ́fà òun ni ìmáàmù rẹ̀ tó kírun lẹ́yìn kódà bí masalasi mi ń bẹ lọ́fà tí wọ́n ń kíjí mà ń bẹ ẹ lè tó lóòótọ́ kí ìmáàmù ó ṣáwájú bẹ lóòótọ́ ìmáàmù tó ṣáwájú ni ẹ̀yin màmú mi tẹ̀lé òun wá tẹ̀lé ìmáàmù Ọ̀fà. Masha Allah. bí tí rí ni gbogbo àyè nù ni. Karamakumul karim. nígbà wá rí bẹ́ẹ̀ tá a wá rí bẹ́ẹ̀ wípé bí bàbá wa Alhaji àgbà ti ṣe nu. Rahimahullah. níjọ́ tí àwọn èèyàn bá gbé ọ̀rọ̀ bàbá Sheikh Adama lè bá wọn ńgbà tí wọ́n ń bẹ láyé gbogbo orú èyí ṣẹlẹ̀ ńgbà náà wọ́n wá gbé ọ̀rọ̀ Sheikh Adama lè bá wọn ní Alhaji Adama ṣe wá sí kẹ̀yìn ní bá wí ọ sọ̀rọ̀ kẹ̀yìn ní bá wí bàbá Alhaji àgbà ní káì Alhaji Adama ò ní bá mi wí àbúrò mi ni ò ní sọ̀rọ̀ kọ́ bá mi wí èmi kọ́ ẹ̀yin lẹ́sìn gbọ́ èmi kọ́ ní bá wí sọ̀rọ̀ ọmọ ìyá mi àbúrò mi ni ń jíṣẹ́ rẹ lọ ni wọ́n bá lè gbé ti bàbá Alhaji àgbà bá Sheikh Adama ní kẹ́ àbọ̀dá mi ni èmi kọ́ tọ́ra àwọn kan serú nǹkan báwọn náà tí wọ́n di àwọn mọ̀nàbìkì àwọn màṣá ẹ̀ǹbìnàmí lásìkò náà táwọn náà ń dàrí àwọn àfáàrú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àwa tá a bá ti wá rí láti rí mi yìí àti wo tó ń wò mí tá lọ́jọ́ Imam Offa nù wa. ọgbọ́n. Hayakumullah. bó jẹ́ mi ní lẹ́sẹ̀. eti tì í dànù. balẹ̀ mi ló kó òun lẹ̀ wọ́n ló gúlù. ọgbọ́n eti ṣe kíni eti tì í dànù. àmọ́ bàbá Imam Offa rí wípé eléyìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó jáde yìí kò rí bẹ́ẹ̀. Hayakumullah. ayé ni wọ́n tu tí wọ́n fẹ́ dà síbi tí ó yẹ kí wọ́n dà sí. àti bàbá wa àgbà Sheikh Adamu Yahya àti bàbá wa àgbà Imam Offa ẹ mà ṣeun dáadáa púpọ̀ ẹ kú wájú ẹ kú ìṣèwájú dáadáa fáwọn tí ń bọ̀ lẹ́yìn ẹ kú good ideal àti good example àti good leader tẹ̀jẹ́ àti good mentor tẹ̀jẹ́ tẹ́ fi hàn àwọn tí ń bọ̀ lẹ́yìn pé bá a ti ṣe rí tọ́ba wa rí bẹ́ẹ̀ èyí tí mo wá fẹ́ wí ni pé bàbá wa Imam Offa o Ọlọ́run jẹ́ mi èyí ogun. Àmín. ọ̀dà kírú ẹ̀mí àwọn báwọn ogun. ó dà kírú ẹ̀mí àwọn bá ní ogun. irú àwọn àfáà tí wọ́n lè máa pẹ̀tù sí ní tó bá fẹ́ bàjẹ́ táwọn dúró wípé a fẹ́ máa tún gbogbo ní tó fẹ́ bàjẹ́ ní ìsìlámù sí. ó dà kírú ẹ̀mí àwọn bá ní tó bá tó bá wọn máa tó kù díẹ̀ ká tó. Ọlọ́run má jẹ́ Imam Offa ó kú ní ìsìn Ọlọ́run. Àmín. díẹ̀ mi wọn ó gùn kó ju tàlájí àgbà lọ. Àmín ya Allah. díẹ̀ mi Imam Offa ó gùn kó ju ti sí Adama lọ. Àmín ya Allah. díẹ̀ mi Imam Offa ó gùn kó ju tàgbárí jìdómà lọ. Àmín ya Allah. díẹ̀ mi Imam Offa ó gùn kó ju ti àfa àgbà alágbàjì lọ. Àmín ya Allah. díẹ̀ mi Imam Offa ó gùn kó ju ti Shehu Bilala lọ́fà lọ. àti gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ Imam Offa ó gùn. Àmín. Ọlọ́run jẹ́ Imam Offa ó gùn. Àmín. Báńpẹ́ bàbá wa Imam Offa o Ọlọ́run jẹ́ mi èyí ogun. Bàbá wa Imam Offa o Ọlọ́run jẹ́ mi èyí ogun. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́lá Muhammadu lọ́lá Sheikhu Tijani. Ẹ bá wí bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ mi èyí Rárá kì í ṣe bàbá wa Imam Offa o báwọn kọ́ bàbá wa Imam Offa o bàbá wa Imam Offa o ẹ bá wí bẹ́ẹ̀ pẹ̀lú wàhálà ẹ̀tẹ́wọ́ ni àtẹ́wọ́ àdúrà àwọn ẹni Ọlọ́run ni lágbọ́wọ́ kalẹ̀ àdúrà tẹ́wọ́ rẹ. kọ́ọ̀sì àti ẹ̀ máa lè máa wákà dá à ń sọ fún ọ bẹ́ẹ̀ ẹ̀ máa bí wọ́n ti dá wákà ṣé Kùránì ọ̀rọ̀ Olúwa mo pè fún ọ. Bàbá wa Imam Offa o Ọlọ́run jẹ́ mi èyí ogun. Bàbá wa Imam Offa o Ọlọ́run jẹ́ mi èyí ogun. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere lọ́lá Muhammadu lọ́lá Sheikhu Tijani. Bọ́ọ̀ ọ̀nà ti Tijani ni. Bàbá wa Imam Offa o
àtàtì bọ̀dá rere. Yọ̀dà bọ̀. Muhammadu lọ́la Sheikh Tijani. Ìrìyàmù ìmáàmà ọba ó yàrá ọ̀bàdà àbàdà. Òǹsùrì ìmáàmà ọba ó yàrá ọ̀bàdà àbàdà. Bìjà ìṣe ìrìnà Ahmada Tijani. Bàbá wa ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi. Bàbá wa ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Muhammadu lọ́la Sheikh Tijani. Sẹ́límù mílíkì sílál wàlímúlì káàtì wà mí. Sẹ́límù mílíkì sílál wàlímúlì káàtì wà mí. Kùlílì máa sọ ìbí rọ̀bì ibi Tijani. Bàbá ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi. Bàbá ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Muhammadu lọ́la Sheikh Tijani. Wanaji abada besare kulli ida. Wanaji abada besare kulli ida. Wanaji abada besare kulli ida. Bijai Sheikhina Ahmada Tijani. Bàbá wa ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi. Yọ̀dà bọ̀ bọ́sì. Ọlọ́run jẹ́ mi. Pẹ̀lú àlàáfíà. Àdìbọ̀tán rere. Lọ́la Muhammadu lọ́la Sheikh Tijani. Bàbá wa ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi ẹ̀yin ogun. Bàbá wa ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi ẹ̀yin ogun. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́la Muhammadu lọ́la Sheikh Tijani. Bàbá wa ìmáàmù ọba ó. Ọlọ́run jẹ́ mi. Àmín. Bàbá wa ìmáàmù ọba ó. Lọ́dà bọ̀. Ọlọ́run jẹ́ mi lógún. Pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere. Lọ́la Muhammadu lọ́la Sheikh Tijani. Ọlọ́run wọlá Ànábì Muhammad. Olúwa wọlé Ànábì Muhammad. Àwọn Ọ̀fà ti jáde sí àyè. Àwọn Ọ̀fà àwọn ti kóde síbí wọ́n ti kó àwọn ọmọ Ọ̀fà. Àwọn ọmọ Ọ̀fà tààtà. Tí wọ́n ń jẹ́ ará Ìlọrin. Tí wọ́n jẹ́ ará Ìlọrin. Àwọn ọmọ Ọ̀fà ti jẹ́ ará Ìlọrin. Àwọn ọmọ Ọ̀fà ti ń jẹ́ ará Ìlọrin. Wọ́n ti mú wáyà yìí. Wọ́n ti mú wá bí. Nígbà tá à ń kí bàbá Imam Offa. Bàbá àjàbá ọmọ Ọ̀fà. ẹ̀yin ọmọ Ọ̀fà. Ẹ̀yin ọmọ Ọ̀fà. Tẹ́ ń jẹ́ ará Ìlọrin. Tẹ́ ń jẹ́ ará Ìlọrin. Ọlọ́run ò ní jẹ́ parẹ́. Ọlọ́run má jẹ́ parẹ́ o. Ọlọ́run ò ní pa Ọ̀fà rẹ́. Ọlọ́run má pa Ọ̀fà rẹ́. Kò ní dojú Ọ̀fà lù. Kò ní dojú Ọ̀fà lù. Bàbá Imam Offa náà àwọn Ọ̀fà náà nù. Bàbá Imam Offa náà. Ọlọ́run jẹ́ ọmọ bẹ pẹ̀lú àlàáfíà. Ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú àlàáfíà. Jẹ́ ọmọ bẹ pẹ̀lú kẹ́. Jẹ́ máa bẹ pẹ̀lú kẹ́. Jẹ́ ọmọ bẹ pẹ̀lú àánú. Jẹ́ máa bẹ pẹ̀lú àánú. Wọ́n wá sọ Imam Offa lọ́wọ́ mọ̀nàfìkì. Wọ́n sọ Imam Offa lọ́wọ́ mọ̀nàfìkì. Irú eléyìí tó ṣẹlẹ̀ yìí àwọn kan ti ganu kalẹ̀ pé wàá lọ wà bẹ́lẹ̀. Àwọn kan ti fẹ́ ganu sí láì pé wàá lè wà bẹ́lẹ̀. Àwọn Ọ̀fà náà ni Imam Offa wá dójú tì. Imam Offa wá yẹ̀yẹ́ wọn. Àwọn ọmọ Ọ̀fà sọ wípé ẹ má sọ pé ará Ìlọrin mọ́ àwọn ti dọmọ Ìlọrin. Kí ló pé àwọn ọmọ Ọ̀fà wọ́n ní a máa tún parọ́ ará Ìlọrin mọ́ àwọn ti dọmọ yẹn àwọn náà lọ́mọ Ìlọrin àwọn náà lọ́mọ Ọ̀fà Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Bàbá Imam Offa lakọ́díjà kún àti ní ìlànà kan fún bàbá Imam Offa Ọlọ́run jẹ́ wọn máa bẹ pẹ̀lú àlàáfíà ṣé Ọ̀fà ni wọ́n ní Hausa ṣé ọmọ Ọ̀fà náà àbárọ̀ Ọ̀fà ọmọ Ọ̀fà ni wọ́n láàyìlá àwọn eléyìí ti gbà lọ́dún máa lọ́wọ́. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليكم ما عنتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن تولوا وقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإله قريش إلههم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بابا مدير المركز بابا لا جيجي يا مالو مالكا Sheikh Adam Atuni ṣe ṣéwù dáadáa jẹ́ mẹ́rin. ẹ bá ń ṣe ṣéwù fún baba Lágége ẹ bá ń ṣe ṣéwù baba Lágége. Wallahu yasimuka minan nas. Baba Mudiru baba Lágége tóní. Maulana Sheikh Muhammadun Habibullah. Àfá àtiwọ́ àfá gbogbo ayé. Adam Abdullah bin Habibillah. Baba Lágége tàná. Baba Sheikh Adam tiwa lónìí. Sheikh Adam tiwa lónìí. Ẹni bá lóun ọba Sheikh Adam láyé ọtí bá Mudiru ọlọ́wọ́ bá Sheikh Adam láyé ọ̀gbọ́nù. Ọtí bá Sheikh Adam náà nù. Baba Mudiru náà wá dúró gẹ́gẹ́ bí àwọn tó bí wọn ti dúró. Wọ́n tó bá àwọn ẹni tó bí wọn ti dúró. Wọ́n lo ipò bàbá tó bí wọn. Wọ́n lo ipò bàbá tó bí wọn. Baba Imam Offa wa ní baba Mudiru ti pè mí. Baba Mudiru èyàn ni wọ́n ti bá mi sọ̀rọ̀. Wọ́n ti bá mi sọ̀rọ̀. Wọ́n ti bá mi sọ̀rọ̀. Iṣẹ́ tèmi náà sì ṣe náà ní ká pẹ̀tù sí nǹkan. Iṣẹ́ tèmi náà ń ṣe ní ká pẹ̀tù sí nǹkan. Torí bẹ́ẹ̀ mo pẹ̀tù sí gbogbo ẹni tí ó pé òun sásá bẹ́ẹ̀ nǹkan kan.
wọ́n pẹ̀tù sí gbogbo ẹ̀. Wọ́n pẹ̀tù sí gbogbo ẹ̀. Kankan náà ni gbogbo wa. Kankan náà ni gbogbo wa. Bàbá Mudiru náà. Bàbá Mudiru náà. Bí lídà ti ṣe nù. Bí aṣáájú ti ṣe nù. Bí aṣáájú ti ṣe nù. Bàbá rẹ̀ ti ṣe nù. Ẹ wo nǹkan. Wọ́n sì rí i pé gbòǹgbò méjì. Gbòǹgbò méjì. Àwọn ọ̀tá fẹ́ gbé wọn kọlura wọn. Àwọn ọ̀tá fẹ́ gbé wọn kọlura wọn. Wọ́n fẹ́ wú gbòǹgbò náà. Wọ́n fẹ́ rú gbòǹgbò náà. Bàbá Mudiru wá dìde pé ẹ ní wú. Bàbá Lágége lẹ̀ ní gbòǹgbò náà. Ẹ ní gbòǹgbò tàná wú ẹ ní nítorí náà. Gbòǹgbò tàná ẹ̀ rí wú ẹ̀ ní nítorí náà wú. Bàbá Mudiru ọlọ́mọsá jẹ́mi wọn gùn. Ọlọ́jẹ́mi Bàbá Lágége kọ́ bá wa ṣàlékún àlàáfíà wọn. Ṣàlékún àlàáfíà fún bàbá. Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀mí gígùn wọn. Wọ́n ṣàlékún ìjẹjà lórí ọ̀tá. Ṣàlékún ìjẹjà ọ̀tá lórí ọ̀tá. Ọlá Muhammadu Rasulullah. Ọlá Muhammadu Rasulullah. Ọlá sallallahu alayhi wa sallam. Bàbá Lágége ọlọ́run jẹ́mi wọn gùn. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Má bẹ nǹkan kan ṣe bàbá. Ọlá Muhammadu Rasulullah. Ìmáa wí pé ẹ̀mí gígùn fún bàbá. Bàbá Lágége àlàáfíà fún bàbá. Ẹ̀mí gígùn fún bàbá o. Àlàáfíà fún bàbá. Àrísìkí lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára dé bàbá gbẹdẹmukẹ. Ẹ̀mí gígùn fún bàbá. Àlàáfíà fún bàbá. Àrísìkí lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára dé bàbá gbẹdẹmukẹ. Ẹ̀mí gígùn fún bàbá o. Bàbá Lágége àlàáfíà fún bàbá. Ẹ̀mí gígùn fún bàbá o. Àlàáfíà fún bàbá. Àrísìkí lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára dé bàbá gbẹdẹmukẹ. Ẹ̀mí gígùn fún bàbá. Bàbá Lágége àlàáfíà fún bàbá. Àrísìkí lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára dé bàbá gbẹdẹmukẹ. kára dé bàbá gbẹdẹmukẹ. Kára dé bàbá gbẹdẹmukẹ. Kára dé bàbá gbẹdẹmukẹ o. Kára dé bàbá gbẹdẹmukẹ. Kára dé bàbá gbẹdẹmukẹ o. Kára dé bàbá gbẹdẹmukẹ. Kára dé bàbá gbẹdẹmukẹ. Kára dé bàbá gbẹdẹmukẹ. Ti Bàbá Lágége nù. Dawallahu hayatahu. Dawallahu hayatahu. Allahu akbar. Ayakumullah. Allahu akbar. Kabira. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Wazeerul kulli Markaz. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Wazeerul kulli Markaz. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Wazeerul kulli Markaz. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Wazeerul kulli Markaz. Asheikhu Adamu Yahya. Ayakallahu ta'ala. Abukakallahu ta'ala. Ayakallahu ta'ala. Abukakallahu ta'ala. Wazeerul kulli Markaz. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Asheikhu Adamu Yahya. Wazeerul kulli Markaz. Asheikhu Adamu Yahya. Mualliful kutubi kullan. Mualliful kutubi kullan. Mualliful kutubi kullan. Kò sí ní tó kù tí ọkọ̀ bọ̀ pé ń jámá bọ̀ pé ní kullan. Gbogbo muallifu kullal kutub. Gbogbo tírà pátá ni Sheikh Adamu Yahya ti kọ. Kò sí ní tó kù nù tírà tó sápamọ́ síbi kan tí Sheikh Adamu Yahya àhátọ̀ rẹ̀. Adamallahu dawlatahu. Tí ọ̀tọ́wọ́ bọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan kó sì mú nǹkan jáde ńbẹ̀. Mualliful kutubi kullan. Mualliful kutubi jamma.
جما مؤلف الكتب جامعا مؤلف الكتب كلها نجل له آدم يا نجل له آدم يا نجل له آدم يا حياك الله تعالى الشيخ آدم يا الشيخ آدم يا الشيخ آدم يا وزير كل المراكز الشيخ آدم يا لا تخاف كل عاد لا تخاف كل عاد لا تخاف كل عاد لا تخاف كل عاد وأنت من اسمة الله وأنت من اسمة الله وأنت في رعاية الله وأنت في حماية الله الشيخ آدم يا حيا وسير كل المراكب الشيخ آدم يا حيا الشيخ آدم يا حيا الشيخ آدم يا حيا وسير كل المراكب الشيخ آدم يا bá ti wí ọwọ́ nù lé báàrù kọ̀wọ́ báàrù agbéwọ́ báàrù wákà. eléyìí wọ báàrí. ọwọ́ ọ̀tún ọwọ́ ọkọ̀wọ́ agbéwọ́ báàrí wákà. owó báàrí wákà. ọlọ́mọsá wọlá ndẹ́ Muhammad. olúwa wọlá nàbí Muhammad. wọ́n bá fi bá Sheikh Adamu Yahya lò. bá Sheikh Adamu Yahya lò. gbogbo àwọn àlùfáà wa Ọlọ́run jẹ́ ó dáa fún wọn. àwọn àlùfáà Ọlọ́run jẹ́ ó dáa fún wọn. yá máa rí wọn pẹ̀lú dáadáa. yá máa rí wọn pẹ̀lú dáadáa. ẹ ṣe àmì mẹ́ta fún wọn. amina 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 ya Allah. gbogbo ẹ̀yin olólùfẹ́. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ fẹ́ wa. nínú yẹn dùn pé kí àwọn àfa ọmọ ṣọ̀tá. kí ni yóò dùn pé káwọn àfọ ọmọ ṣọ̀tá. Ọlọ́run jẹ́ máa ṣe rire. Ọlọ́run jẹ́ máa ṣe rire sí. gbogbo ẹ̀yin mashain hamadi masa'ib nami. gbogbo ẹ̀yin tẹ́ lé gbé gàngán mú tẹ́ lé ẹ̀yin gbẹ́kẹ̀ yìí de. ẹ̀yin gbẹ́kẹ̀ yìí de. ẹ̀yin Solo Makinde. ẹ̀yin Solo Makinde. ọgbọ́. hayakumullah. ẹ̀yin kí ni mo pè é. Solo Makinde. ẹ̀yin Solo Makinde. ẹ̀yin tẹ́ fẹ́ ganu sábẹ́ ọ̀rọ̀ yìí. tí wọ́n fẹ́ ganu sábẹ́ ọ̀rọ̀ yìí. tẹ́ fẹ́ ganu sábẹ́ ọ̀rọ̀ yìí. ojú tì. yẹ̀yẹ́ yín. ojú tì. sí ọ yín. yegede. sí ọ yín. ojú tì. yẹ̀yẹ́ yín. ẹlòmíín fẹ́ rìfẹ́ǹtì ẹnìkan lára àfa Adamu Yahya ọwọ́ àlọ́lẹ̀ ọfẹ́ wọ́ sábẹ́ kí ni láti wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sì wọ́ padà. Ọlọ́run sì wọ́ padà torí kó o fẹ́ rìfẹ́ǹtì ẹnìkan lára Sheikh Adamu Yahya. ojú tì yẹ̀yẹ́ sí ọ yín. ojú tì. Ọlọ́run ní dání àwọn àfa wa. Ọlọ́run má dání àwọn àfa wa rú. alibarikola Muhammad Rasulullah. ọlá sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní dàlú yìí rú. Ọlọ́run má dàlú yìí rú. ní dàlú kó wa rú. wọ́n bàlú yìí jẹ́. ẹ̀yin kan tó wá ń bẹ tá a bá ń sọ̀rọ̀ ẹ máa bá wa wọ́ ọ̀rọ̀ lọ́bi tá a sọ lọ. ẹ̀yin kan bẹ tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tá a ń sọ̀rọ̀ lọ ẹ máa wá wọ́ lọ́bi tá a sọ lọ. ẹ ní lágbájá ní bá wí. ẹ ní lágbájá ní bá wí. bẹ̀rù Ọlọ́run tí ọ̀fẹ́ dá ni. bẹ̀rù Ọlọ́run tí ọmọdé òfẹ́ dé yẹn nù. ọmọdé ọ̀fẹ́ jí yẹn ni ẹni tá a bá ti dákọ má dákọ ẹ̀ sí wa lẹ́nu. ẹni tá a bá ti dákọ má dákọ ẹ̀ sí wa lẹ́nu. má sì gbé fọ́tò rẹ̀ sí. má gbé fọ́tò rẹ̀ sí. ẹni tá a dákọ yẹn. a dákọ yẹn. má gbé fọ́tò rẹ̀ sí. má gbé fọ́tò rẹ̀ sí. ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ bẹ̀rù Ọlọ́run. kọ́ ọ má bàa sí nọ́mbà 1 nù eléyìí ibú. kọ́ ọ má bàa tẹ́lẹ̀ nù náà o. kọ́ ọmọdé ọmọ wa jẹ́ nọ́mbà 2. kọ́ ọmọ wa jẹ́ ibú nulẹ̀ yín. kọ́ ọmọ ọmọ jẹ́ nọ́mbà 3. ọmọ rẹ kó má jà lífẹ̀ẹ́ rí ibú nulẹ̀ yín. ẹ dákun torí Ọlọ́run. dákun torí Ọlọ́run. Ọlọ́run gbàdúrà gbogbo wa. Ọlọ́run gbàdúrà gbogbo wa. àmín rẹ̀ mẹ́ta àmín. àmín àmín àmín.